Famous TV wish you many more. Please like, comment and share in our YouTube. To subscribe to our channel, click Famous TV. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين آمين آمين. Alhaji Nala Gbago ọ̀kan náà wà ná bàbá ni ó sì jọ ọ̀rẹ́ wa púpọ̀ Inshallah. jìdí à ọlọ́run bí àbùkátà rẹ̀ sí. Àmín. ẹlẹ́ gbogbo ẹ̀jẹ̀ sáré yìí. aláròyé àtàlárin kákàlùkọ́ wá bí wọ̀ onígbò mọ́. ìjókòó yìí. díẹ̀ báyìí náà láṣẹ. ẹ dákun. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. Abá tó ga. Àrẹ̀sọ́lọ́ wọn bá yín. Abuké. Tọ́lá lọ́wọ́ kọjú rẹ̀ sí o. Tó náà kan sọ́lọ́ wọn dà. Ẹ bá bí ẹ̀yin tó náà kan sọ́lọ́ sẹ́yìn. Kọ̀dá. أعوذ بالله من الشيطان
Bismillahir Rahmanir Rahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. Ọmọ tí bàbá fi lẹ̀ sọ́wọ́ ìjì. Ẹ̀yin ọmọ tí bàbá fi lẹ̀. Inú wa dùn pọ̀pọ̀lọpọ̀ yín. Ẹ dá bàbá yín mọ̀. Alhamdulillah. Ẹ sì gbọ́n táyé sọ nípa bàbá tó bí yín. Bẹ́ẹ̀ ni bàbá. Ẹ gbọ́ ìròyìn táyé ń rò lórí bàbá yín. Bàbá yín dalé wọn tó dáńtà. Wọ́n tún dá ń ta. Wọ́n ṣe ilé, wọ́n ṣe ilé, wọ́n ṣàdúgbò, wọ́n tún ṣe ìta. Ǹjẹ́ ọ̀pọ̀ pọ̀ kò rí bẹ́ẹ̀ ń bò mí. Wọ́n sì fi kan tí bàbá bàjẹ́ mẹ́. Alhamdulillah. Àpẹẹrẹ pé yẹn dànù. Wọlé Ọlọ́run bàbá yín o. Kò wọ́pọ̀ ní ìtọ́lọ̀ máa ń fún un kaba. Allah. À ń bàbá Muhammad náà tọ́lọ̀ ń fún nínú nǹkan bẹ́ẹ̀. Wọ́n tó ká pè wọ́n ní role model. Okay. Role model. Ayyakumullah. Àbẹ́ ká pè ní good example. Good example. Ayakallah. Wọ́n tó láwò kọ́sì. Wọ́n tó. Torí pé tí bàbá yẹn pàtàkì ntọ́lọ̀ ní apàtàkì. Ntọ́lọ̀ ní apàtàkì ni. Bàbá yẹn pàtàkì ẹ̀sìn. Allah. Ẹ̀sìn ní pàtàkì. Bàbá bùkátà rẹ̀ púpọ̀ wọn kẹrẹ ń bẹ̀. Bàbá yẹn pàtàkì ẹbí. Ẹbí. Wọ́n kẹ́bí mára. Wọ́n kẹ́bí mára. Ẹ Wọ́n ti dákun. lágbàá tó. Sọ́lọ̀ wọn pàtàkì ẹ̀sìn. Ó pàtàkì ẹ̀. Sọ́lọ̀ wọn pàtàkì ẹbí. Ó pàtàkì ẹ̀. Bàbá tó wá pàtàkì ká ṣàánú. Allah. Káì. Ọ̀sẹ́ni tí ó sunkún débẹ̀ tí ò ní rẹ́rìn jáde. Bàbá tí wọ́n pàtàkì àánú. Tọ́lọ́ náà sì pàtàkì àánú. Bàbá yẹn wá pàtàkì business. Ó sì dáa. Ọ̀dà náà. Ẹni tí ọba ní jẹ ẹni tí ọ̀dà láyé yóò mọ̀dá sí Ó business. gbọ́dọ̀ ṣe bísínẹ́sì. Bẹ́ẹ̀ni. Ẹ bá wọn náà làpákó ní status ni ní stories ni ní kéde kan ni pẹ̀lú business rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n dà lórí rédíò. Àfilẹ̀ rédíò tí wọ́n bá ti dálẹ̀ ló kù. Ẹ sọ fún mi kéèyàn ní business Ó dáná. businessman là ní Muhammad Sallallahu alayhi wa sallam. businessman Bàbá náà máa ṣiṣẹ́. ọ̀dọ̀ wọn bí láti hé tiẹ̀ láwùjọ àǹfà àǹfà ń tasẹ̀ mú. Àbọ̀ṣe ní tasẹ̀ mú kọ́dà yóò tò róró. Bẹ́ẹ̀ni. Kí ló dé gan-an? Àbá ń sàpàtà. Yes. Wọ́n sàjẹ́ ti màlúù. alájú wa fáwọn jára mọ́sẹ́ ẹ̀ ń tí kí ọ sì yẹ kí n kí ọ ẹni tẹ́yà gbọ́dọ̀ kí ni ọ. Charamase. ẹ̀jẹ̀ àfa límì ni ọ tó wá sọmọlú àbí púpọ̀. Bẹ́ẹ̀ni. ò ní ma padà sí gbọ́dọ̀. Allahumma amin. ìpínlẹ̀ ìpínlẹ̀ tó lọ. Ẹ sì dáhùn. ẹ dákẹ́yìn ọmọ bóyá lẹ́tì ju bàbá yín lọ. Tọ̀. Níbi dáadáa àti dàrú yìí lẹ́wọ̀n yìí. tọ́ra náwó tó kọlu ayé nísìnyí nù. àfáà mẹ́rin jẹ́ yìí. Waliyullah. àdáwò tó kọlu ayé nù. Irú àdánwò wo ni bàbá? Bàbá. kí ló dé ifun àwọn ẹni eré tájà ní ọlọ́run Now. láti Ìlọrin ní àná Ṣé gbogbo bí a bá ti ń sọ Yorùbá lẹ́nu? kárí gbogbo ilẹ̀ káàró jìnnì Bẹ́ẹ̀ ni náà. ẹ dákọ̀ àfa àgbà kan tó kú àwọn ní àlífà bàbá rẹ̀ ni ọwọ́ tó bàbá wọn tó bá tó wá jù wọn lọ Kò sí. kí ló fà Kí ló dé? Sáwọn oníṣẹ́ rẹ lọ́wọ́ ni. Kai. Ayakallah. kí ló dé tí wọ́n ròyìn ẹ̀ péyàn ní ẹni rẹ ní ẹni ọlọ́run ní aláàánú ní ọlọ́rẹ ní ẹni ọkẹ́ bí mára ní wọ́n máa fi àlífà rẹ̀ wọ́n máa pẹ́ àrọ́ ní èrè ẹ wàá bá pẹ́lẹ́ yìí wọ́n máa wá lo bẹ̀ lásán kò ní bá bèrè tó ju bàbá náà lọ. Àwọn bàbá àtàná nìkan ló kù tí wọ́n máa fi bẹ̀ lọ́hùn. Kí ló dé? Ya subhanallah. Sáwọn ọmọọṣẹ́ rẹ ṣe ni. àwọn wá di kí ló torí bẹ́ẹ̀. A ṣèwádìí ẹ̀. ẹ dàgbù àlífà bàbá Ajiwa Ahmad abẹ́yìn náà bọ̀ bàbá tó dé ẹ jókòó dáadáa. Ẹ jòkó dáadáa sàn. Ẹ jòkó bàbá tó dé tẹ̀lé ní ẹgbẹ́ ìkọ̀ àgbàlagbà náà wọ́n tún sọ yín bàbá tó bí bàbá náà dàda ní ń jẹ́ Ahmad tẹ̀ ń jẹun ẹ jọ ó lẹ́ ti bá wọn ó lẹ́ ti tó wọn
wọ́n lẹ́ ti jù wọn lọ. Allah. Allah. níbi tí bàbá yìí sì tọ́ da ó yí sí o. ọ̀rọ̀ ọ̀rùn gan. ọ̀nà wo lọ́gbà yìí sí. Naam. bọ́ọ̀ ló ti ṣe rọrùn bàbá ti lánìí ẹ̀pẹ́ síbẹ̀ because niyyatul mar'i khayru min amalihi. mo fẹ́ ṣe ju bàbá mi lọ ní ti dáadáa òun yọrọ yìí lọ òun ni àbí yọ̀ọ̀rọ̀ yìí lọ. nísànyí tábà ti ní mísàn rẹ̀ ẹ wà lọ tí bàbá ń lò. kí ni bàbá ń lò ẹ̀kọ́ wọn. bàbá ń lo àmójúkú Allah. bàbá yóò dọ́ta yìí mọ̀tò ikú. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tí ń bínú ẹ̀. bàbá tí ọ̀gbẹ́ni tí ń bínú ẹ̀. ilé ìyá ọ̀gbẹ́ni tí ń bínú ẹ̀. ilé bàbá ọ̀gbẹ́ni tí ń bínú ẹ̀. ládùúgbò ọ̀gbẹ́ni tí ń bínú ẹ̀. bára ní sọ. nínú ọba kan. nínú ọmọ ìyá ọ̀gbẹ́ni tí ń bínú rẹ̀. ọmọ nsànsẹ tiẹ̀ lọ́fọ́lọ́ ni. La ilaha ọwọ́ àgbẹ̀ illallah. àbí ògbé. Kai. àlíbà bẹ́ẹ̀ ti lọ rí nu o. àwọn tẹ bá ti tó sẹ́ra yín rí àmójúkú. ẹ mójú kú o. ẹ wá tọ́jú àmójúkú sàrà. ok àmójú kò sàrà ń bẹ ni. bẹ́ẹ̀ni ẹ sọ fún wa. irú ti bàbá yín lónìí. ẹni bá lè mú àmójúkú sàrà tó bá yín lọ lè rà tó ní lọ́dọ̀ yóò sì ráyè ju bàbá rẹ̀ lọ. ẹ dàgbọ́ ẹja gbọ́ bàbá torí àwa tá a mọ̀ tún mẹ́. àmójúkú fẹ́ni ọ̀sẹ̀ yìí tó ní tọrọ àforíjì. ọ̀sẹ̀ ọ̀ kò sì ní bẹ̀ ọ́. kò sì ní bẹ̀ ọ́ yóò dúró lérí. ó tún wà nínú kò sí gbóòsì. kí ló fẹ́ ṣe gan ó gbojú ẹ̀ kòrókòró. wọ́n á kásùbà tán wọ́n á kọjá sí gèrè salamu aleykum. ta ni yẹn ibi ni kí ló dé. sọ̀rọ̀ àná. ní ọ̀rọ̀ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ jani. adama bínú sọ pé wọ́n lè kọ́ bínú àwọn ọmọ bínú. ọ̀dà àmọ́ bínú gbé mi gbà àmójú kò sàrà. nǹkan tó sọ yìí lọ tó ṣẹ̀ṣẹ̀ wà dààmú ẹ̀. àdúgbò tí mo rò sí tí ọ̀dà ọdún yìí. mo sọ sí lánàá yìí èmi ló sì yẹ kí bẹ̀bẹ̀ lóòótọ́ mo ṣépè sẹ́ni wá kú láì sọ́kùn nílà káyì báyìí. kọ́ ṣẹ̀ṣẹ̀ ọ̀dà mú ẹ̀. ẹ̀yin ọkùnrin níjọ́ gbádùn bóyá níjọ́ padà pa náà. ẹ lọ tọ́jú àmójúkò sára ájùbá tó dé ẹ wá tọ́jú ọ̀rẹ́ tí ò ní lábọ́ tí wọ́n bá sì lábọ́ àbùkù yóò tó ní. oore tí ò ní lábọ̀. bẹ́ẹ̀ni bí wọ́n bá sì lábọ́ àbùkù yóò tó mú wa. Kai. ọlọ́wọ́ jẹ́ mi yóò kú sí. Àmín. Àmín. ẹ lọ tọ́jú ẹ̀ èwo tún nù. lórí ti bàbá yìí ṣe sí màlẹ́bí nù. tinú ẹbí. kárin wọ́n sọ̀rọ̀ fún ẹbí tí ọmọ. ìran mẹ́ta ni bàbá sọ̀rọ̀ fún tí wọ́n dá mọ́ ìran mẹ́ta. kárin eba bàbá sọ̀rọ̀ fún tí ọmọ. tí ò mọ́ bàbá. nísọ̀ pákó kárin wọ́n sọ̀rọ̀ fún tí ọmọ. tí ò mọ́ bàbá. ládùúgbò kárin wọ́n sọ̀rọ̀ fún tí ọmọ. nínú ilé. bàbá yín ọmọ àbọ̀ ẹnu wọn sọ̀rọ̀ tó pọ̀ fún oṣù kí wọ́n gán. ọ̀ tó tẹ̀lé mọ́ kí wọ́n máa pè é. àwọn ìṣèlú àtàwọn òrí wọn kàlọ́ ni. ọ̀rọ̀ alájí ni. alájò pápá lọkọ jáàmù. ọkà bọ̀ ẹbí ń bọ̀ láti sọ́ọ̀bù. adúlọ rẹ tí bàbá yìí ṣe fún kí ló ṣe fún mi ọkọ fún mi júlé lọ. ibò ń lọ fọ lówó sẹ́yìn. àwọn pẹ̀lẹ́ wọ́n bá kó fún mi tó lè bá jí gbogbo. ibò ọ̀rọ̀ mọ́ká. ẹ̀mí ara mi tí mo gbé lọ mọ́ká sóhun ló ní ni kí lọ́nà. asọ́tọ̀ wọ̀nyí tó kò lò fún wa. ọ̀pẹ̀lẹ́ ò lọ́wọ́ lára tí mo wọ̀ sí. La ilaha illallah. bàbá yóò dábò tùdúmọ̀ òun sàn sórí. òun sàn sóore tiẹ̀ lọ ní. èrè ọ̀rẹ́ tí bàbá yìí ṣe àbùkù tó bẹ̀ yẹn. lọ́nà wo. bẹ́ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ mi ọ sọ díẹ̀ fún mi. ẹ sọ díẹ̀ bàbá ntọ́ni àwa sọ náà nù ká máa lọ lé. àìmọye inú ẹbí inú ara tani bàbá yín lọ àsìkí àwọn. bẹ́ẹ̀ni La ilaha èyí ò náà bí illallah. ọ pọ̀ jù. àwọn tí ò fẹ́ kí bí ọ pa àwọn tí ò fẹ́ kíyàwó jẹ. tí ó fi wọn kọ̀fẹ́ wọn ó rí hò. èyí máa ṣe yí àsìkí wa nílò. aláàjì dúdú lọ àsìkí àwọn ọmọ tí a rí. àsìkí tí wọ́n dá lò tí ó gbé wọn kí wọ́n ti wíìlì ẹ̀. Akramakumul karim. mi ò máa ní wọ́n máa rí gbàgbé ọ̀rọ̀ òun gan. àmọ́ kí ni ojú mi bàbá yín kí ni òsì jókòó bẹ̀. kí ni àbọ̀ yìí ní kámẹ́rà jagunjagun. wọ́n ọkùnrin yìí lójú Tó bẹ̀rẹ̀. kan ló sí ó di olójú kan ni. wọ́n bá sẹ́yìn bàbá kọ sí ọmọ ká kọ́sítọ́mù wa lójú. sì ní ọ̀dà dáa o. wọ́n ti mẹ́nu ẹ̀ náà ọ̀rọ̀ tá n bá lọ. ọ̀rọ̀ pòfẹ́sọ̀ kan bàbá yín tẹ̀lé ọ̀rọ̀ pòfẹ́sọ̀ kan ní kí n tó bọ́ náírà kọ́ra. kí ni pòfẹ́sọ̀ yẹn sọ. Mashallah. kọ́lá hakim. kí ni pòfẹ́sọ̀ yẹn wí. alikulubu libayidọ alikulubu libayidọ ọkàn tọmọ Mashallah. la taarifu sọnẹsẹ. Allah.
òun ọmọ tí ń jẹ́ aburú kò lérò aburú kẹ̀kẹ́ rí. bẹ́ẹ̀ bá ní yóò rí tó sì rí kò ní gbà pẹ́ ni wọ́n ní. alọ́lọ́run náà ni. káì ayé tí wọ́n sì bọ́ ọmọ sí ẹ́ ó sì jẹ́ gbàtọ́ ìjẹ́ búburú gbà kéke. kí n sọ. àfa àtọ́jà. àdùsọ́lá ọba yín jà. bínú bá ń bàbá yín kòró sí yẹn rí. bẹ́ẹ̀ ni bá fọ́ láfọ́jú kòró sí yẹn rí. bí ọjà rẹ bá bá sọ́ọ̀tì dé kòró sí yẹn rí. kòró sí yẹn rí ọ̀sán gbàgbọ́lọ́ náà ni. àbá yẹn rò pé nìkan jẹ̀lé ti aburú fún mi. náà wọ́n ṣe yẹ kó máa rí nìyẹn. wàlá táàrí fún khiyana ọmọ jàmbá. Allah bàbá yín ọmọ jàmbá. yàgbọ́ ògì ya igi àyín kálọ̀ kó ya kálọ̀ àbá kálọ̀ sọ̀ pẹ́lẹ́ ìwọ̀n ní igi ya kápẹ́ láyé fún wọn lọ́wọ́n ìdájí náà bàbá yóò ṣe bẹ́ẹ̀. dédé tó bá gbà náà ni ó ṣe. kò ní kó ọjà ọlọ́jà kalẹ̀ ní $1 tẹ́nì kan tó kí ló ń fẹ́ràn tó ti rà kí bàbá yóò tà. ọlá màá nà débẹ̀. a ti gbọ́ ká tó wá nífa. la wala ta'rifu al-khiyana bàbá yóò mọ jàmbá. kò má jàmbá. wala yuzikuna siwahu mararata al-qadri. amẹ́nu tẹ́kis wala yuzikuna siwahu mararata al-qadri. mararata al-qadri kí ló sọ fún mi. Masha Allah. ọ̀rọ̀ àgbà ìfikiri ìṣètìlẹ́ nífa. wala yuzikuna siwahum mararata al-qadri. ayyakumullah. àbáyé baba. irú omi tí bàbá yóò lè fún yín kò ní fẹ́ lómi. la ilaha illallah. bàbá yóò lè fún yín omi tí ń jẹ́ omi ìkorò ayé. kò lè fún yàn mú. kò lè fọ́ ọmọlọ́mọ. Allahu akbar. nínú kọfẹ́ kọ́ ọmọ tiẹ̀ ní òmùlú ẹ̀. tọ́tọ̀ òrì ọlọ́run àwọn abiyamọ bẹ́ẹ̀ sì tún. kákí bàbá tó bẹ yín ọmọ bàyí jẹ́. sẹ́ni ẹnìkan kọ́sẹ́lẹ̀ rí. ṣẹlẹ̀ rí o. bàbá tí yóò kí n pọ̀ bàlújẹ́. rárá sẹ́mi ẹnìkan kan sẹ́mi ọmọ làkejì. rárá o má ṣe náà. yabudawuna binakọ́ì yabudawuna binakọ́ì. ayyakumullah. wọn náà kọ́ pinlẹ̀ mímọ́. láàrin ẹgbẹ́ mímọ́ láàrin ẹbí mímọ́ láàrin ìlú mímọ́ láàrin mọ́sálásí mímọ́ láàrin àwọn ọ̀gá sọ́gà mímọ́ láàrin àwọn ọ̀gá sọ́mọṣẹ́ mímọ́ láàrin ọkọ síyàwó mímọ́ láàrin àwọn ọmọ sọ́kọ ọmọ mímọ́ láàrin ọmọ síyàwó ọmọ mímọ́ ni bàbá ń ṣe. Allah àtìyàwó ọmọ ẹnì kìkì bàbá mi ò lọ́ọ̀lù ni káyì. wọ́n ta wúna bí wàá fààyè bàbá yìí wá kú ó sì wọ́n sí lérí àdìgbélé ìpàdé wọn. Allah tí bàbá ṣe ló tẹ́yìn fi dà. ẹ lọ tíra ìbò ilẹ̀ ti jù wọn lọ. ẹ gbìyànjú ẹ kẹ́ ẹ tó wọn kẹ́ ẹ bá wọn kẹ́ ẹ sì jù wọn lọ. alábùké tọ́lọ́ lọ́wọ́ kọjú rí sí. èyí tóun náà kọ sọ́lọ́wọ́n ọ̀wà ó kè sẹ́. ẹgbẹ́ ìgbésẹ̀ ìtọ́kọ sọ́lọ́ sẹ́yìn tọ́jà. ọ̀dà ọmọ yahoo tọ́lọ mẹ́ka tọ́sọ̀ kò bá lè dání ó ti lẹ̀kọ́ mọ́ lórí ẹ. ìdásẹ́mẹ́ ṣàkátì wà á dìní tìlí ọ̀bìyà wà òkọ́tì wà ìdàlà àrídùmọ̀ dátì wà á lọ́kọ́tì máa fi àtàkálàtì. تخلت وألقت ما فيها وتخلت وأذنت لربها وأوقت يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه. إذا سماء سكتي nígbà tí àwọn sánmọ̀ tí ń bá ń bẹ pẹ̀ pẹ̀ sánmọ̀ bá ń fọ́ tí ń fọ́ sánmọ̀ tí bá ń fọ́ pẹ̀. wọ́n á sì tusalihu nafsaha qabla an-nawmi tusalihu nafsaha qabla an-nawmi. bàbá yóò dé báàgì kí n kà sùn. ẹ sọ wá sẹ bàbá yín kò bàbá yóò dé gbé sùn. kéèdì ilẹ̀ súlọ́dọ̀ bàbá tí ì tán. àti bá mọ fọ̀rọ̀ ilé dọ̀là tí ìbá dọ̀là máa ń kọ́. ẹja yanjú ẹ lónìí. òun náà láyé ju ẹ. wọ́n kílẹ̀ mi wọn ká tó sùn. wọ́n tó sùn lálẹ́. ẹni bá yẹ ká fún wọn fún wẹ̀. ẹni bá fẹ́ sè ká fún wọn sè fún. ẹni wọ́n fọ̀rọ̀ dùnú wọ́n fi dùnú. òun ọjọ́ oníyé ogún ọdún. wọ́n lè lóògùn sí kọ́ yá dànù. oníyé ogún ọdún òsì. fábúrọ̀dù ló ń fà fúnra rẹ̀ yín jú. ó ti wà nú ẹ. ó ti wà nú rẹ. ẹ gbọ́ sẹ́yìn. kí ni. iye ọkọ ọdún bẹ́ẹ̀ nù. fábúrọ̀dù ló ń fọ́ fà. ó ti ní ju o. wọ́n sọ pírẹ́sàn wò ní rí. ó pẹ́ sí ọmọ olúwa bẹ́ẹ̀ nù ó ti ní fábúrọ̀dù o. ìjú bẹ́ẹ̀ àtọkùnrin àtọbìnrin ẹ ti ní ju o. iye ogún ọdún. tàbí ẹgbẹ́ tí wọ́n jẹ́ mo ti yà á dára. mo tún dé èyí tó kù mo tún lọ yà mẹ́wì.
Àwọn ń gbé ogún ọdún òsì. Èyí tó kù tí o ti jáde mo padà yà á gbà mo ní ẹ̀. Ọjà lè lóògùn sí kórí ìyá. Yíyọ bẹ kú nínú abẹnú tiẹ̀. Lè lóògùn sí ọ̀gbìn Ádámù. Ìtúsù ara rẹ̀. Lọ́wọ́ àkàlò. Bọ́ọ̀ bá ọmọ tó lọ sẹ́nu ẹ̀ bò. Lè lọ sẹ́nu ẹ̀ bò. Ọ̀ya pẹ̀tẹ̀gbẹ́. Báyìí wọ́n ní a máa lo tọ̀hún máa ń lọ yá ni. Ìwú bẹ́ẹ̀. Ọ̀ya sẹ́. Àdìmánu. Oògùn nu. Àmì ẹni bẹ́yàn bá lórí èèyàn ọ̀dà fún ìgbà àkọ́kọ́. Wọ́n ti wá lè ọ̀tán nù. Àmì àbá lò ní sí. Àtẹni ọ̀dà àti wọ́n tó mú ẹ lọ òkè kúrá. Ẹ lọ mọ́dà lánàá. Kìnìún báyìí gbá yín ẹlẹ́dùn ẹni ẹni. Ẹ lọ òkè. Wọ́n gbà yín ogún ọdún bẹ́ẹ̀ ń rẹ̀ wúwo ní ìyá. Ó ti ní ìdú o. Ìdú wà ló rẹ̀ o. Fábúrọ́dì gidi. Ní ogún ọdún. Kí ló ń ṣe? Àbá. Ayakallah. Tùsáàlì wù náà sáà kọ́bílẹ̀ náà wò. Bàbá tí yóò tó wọn sí. Ọlọ́ àwọn kan bí wọn ni wọn. Ṣáàjú kó tó sùn. Wọ́n fọ ẹ̀mí wọn mọ́ dáadáa. Tótó rí ọlọ́. تستمتع باللحظات طيلة اليوم تستمتع باللحظات طيلة اليوم ما wá gbádùn tàbí lọ́wọ́ lọ́wọ́ gbogbo ntani ká yẹ ma jẹ baba yìí jẹ tí kò sí Nǹkan kan ò ṣe. ma jẹ ẹran ma jẹ ẹja ma jẹ ẹyin má jẹ yánmá. ma jẹ yánmá ma jẹ ẹsì ma jẹ ẹsẹ mo baba ti ń jẹ lónìí rẹ. Ṣé fọ́tò wọn kọ́ wà ní pósítà ni bàbá fáyìn kú ni fa ọ̀dọ́. Gàdá tukhbiru al-atharu. Bọ̀lọ̀ jábí sí. Àǹfààní yawmina. وتشرح في الأجيال منعان نفعا. تسامح مقصرها تسامح مقصرها. àwọn tó bá ṣe tó kù dé ká tó bàbá yìí máa mójú kò fún. Ẹ̀yin náà máa mójú kò fáwọn èèyàn. Ẹ má pètí màá kí ìfà kọ́lá àwọn nǹkan bẹ́ẹ̀ nísìnyí níjọ́ ọjọ́ mẹ́jọ bàbá wọn abájú sàrà àtàjọ́ kẹjọ làwọn sọ yìí ọlọ́run níjọ́ jẹ́ yìí. Àmín àmín bí àwọn wo ni bàbá. àmín. àwọn tí wọ́n bínú àbítá. Kẹ́ ẹ tó bẹ́ẹ̀ ni ó ti máa fún yín. ọlọ́run gbọ́ra yìí mi àjọ. Alájì ẹ má tẹ o. Alájàgbà ẹ má tẹ o. àfisàrí bàbá rẹ. Mo ti fẹ́ sọ ọkùnrin mo ti mọ̀ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ mo ti fẹ́ sọ. Kára yìí bá ti àlìkè àmọ̀ wá. Tí àwọn alájà tẹ̀lé wọn. Tí wọ́n tún wá kérò lẹ́yìn. Mi nígbà níṣẹ́. Subhanallah. bàbá yìí. Bàbá. Gbogbo ẹni tó bá ní tí bàbá ń bá tó di ọ̀rọ̀. Ọmọ yẹn sórí ibú àwọn òkú ọ̀run gbọ́. Ó sórí ibú lẹ́yìn bàbá. Àwọn òkú ọ̀run gbọ́. Subhanallah. Ẹjọ́ ló tètè kí wọ́n tó fi bàbá yín bẹ̀rẹ̀ tó wọ́n bá ń tẹ́lẹ̀ sí bọ̀dá mo ti yáfẹ́ fàlàjì wa. Ó yáfẹ́ fàlàjì wa ti jẹ́ bí ó tó mi. Bàbúrò mi bá bínú sí àwọn ọmọ ti yáfẹ́ fàlàjì wa. Ó yáfẹ́ fàlàjì wa. Ti jẹ́ bí ó wà nù. Ẹ má ti pa àwọn ìyàwó yín láyè wọ́n ní kìí ṣe. Àwọn òbí wọ́n bá wọn tún léṣe ni. Ẹ má jẹ́ omi ọgẹ́ ti yé o. Ẹ̀bà tí ò ní gbà lé babẹ̀ ní ọ̀dánwò lé. Báwo ìyàwó bá fẹ́ gba létí tó bá fẹ́ bèbí jẹ́. Ẹ lé wọn. Ẹ wà ní ìyàwó ẹgbẹ́ ìyàwó burúkú àbẹ̀rẹ̀ jà. Ẹ wà sọ fún Wọ́n wá parí ẹ̀ kò ní tán. báwo ìyàwó yín bá ti bá àwọn ìyàtọ̀ ọ̀jọ́ parí ẹ̀ tún ẹ ká. Ẹ tún wọn ká. Ẹ lé wọn. Bẹ́ẹ̀ bá tún wọn láàárọ̀ kàkó méjì ogún Ẹ bẹ̀rẹ̀ sábì sí omi. Omi ara wọn kúta. balẹ̀. Wọ́n ti pọ̀ ta ní sẹ́yìn. Ẹ sọ ìdí omi. Ẹ sábà lè wájẹ́. Bí ẹ bá bá tún wọlé bàjẹ́ òfin kọ́ bàjẹ́. Ìyàwó ẹgbẹ́ ìyàwó àbúrò tábìlì àjà tẹ́lẹ̀ kò ní ta ilé wọn dànù. Ẹ lé wọn. Bàbá lé wọn láago mẹ́wàá àrọ̀ kàkó méjì ogún bẹ̀rẹ̀ sọ ìdí omi. Yes. Ara wọn balẹ̀. Gbàgbà ni ti sọ yìí. Ìyàwó yìí lórí tí àwọn fọwọ́ rẹ̀ kọ́ sọ. Tí àwọn fọwọ́ ọmọ rẹ̀ kọ́ sọ kó jòkó jẹ́. Ẹ lé dànù. Ẹni wọ́n balẹ̀ bàbá yín jẹ́. Ní wọ́n rí ìrìnkú yóò sí, ní wọ́n gbé wà láì Èmi ọba ọkùnrin mi náà gbé lórí. Ìyàwó rẹ̀ sọ fún ẹ pé Àkàndé aláàmọ́sẹ̀rì yẹn dé méjì dídẹ́ nìkan má wà kó bá mi. Ọ̀dọ̀ ọba alákùnkọ̀ mọ̀ mọ̀ lọ. Ti sọ̀rọ̀ àjùtí ń tọ̀ lé mọ̀ bá lọ. Tiẹ̀ lọ́jà dé. Wọ́n lọ sọ̀rọ̀ fún mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n lọ sọ̀rọ̀ fún àwọn àǹtí àwọn bọ̀dá rẹ̀. Ó ti ẹ̀ wá tẹ̀gbọ́n ní àgbà wọn. Wọ́n lẹ́sẹ̀ rẹ̀ kú. Wọ́n lẹ́sẹ̀ rẹ̀ kú. Ó lọ́ga tó. Àkàndé má kó bá mi. Má sunkún má rí ha. Àwọn àgbà ọba jọ mí ni ọkọ̀ pípé ìṣọ́ jẹ máa sún síbẹ̀. Èyí èyí tó fún ọdún kò ní dáfẹ́ tó sọ fún ọ. Bàbá ìsúnkún Èmi fẹ́ bí tèmi náà. Bí ọba tí ọlọ́run jáde. Máa lọ ní ẹ̀yìn. Yàrá rẹ̀ fún bẹ́ẹ̀ wọn ò fi rẹ́ǹtì. Káwọn lè parí ìjà fáwọn onílé. Pépé ní ti ìfẹ́ kọ́. Ìfẹ́ kọ́ wọn àgbákò ní ọ̀dà alẹ́ wọn. Ète ni wọ́n. Wọ́n ò da àwọn òbí wa. Ìyá ni wọ́n. Àwọn fọ́ọ̀mù ni. Wọ́n fẹ́ ká dálé bàbá tí wọ́n fẹ́ ká dálé bàbá tí a. Bẹ́ẹ̀ ni La ilaha illallah. ìwọ tó ń ṣe Ìfẹ́ ni wọ́n pè é lọ́wọ́ lọ́wọ́ sí dákú ọkọ mi. Oye tó ṣe yìí bọ̀, o lè yìí bọ̀. Wọ́n lè yìí bọ̀ láàrin náà tó kù jọ́sọ̀ orí náà ló ṣe dé kú bíyà. Irọ́ ni o. Jẹ́ kó kátà ní bàbá rẹ̀ o. Òun yọkọ̀ fi ọláyé lọ́wọ́ lé wọn náà. My dear. Yóò ṣe ìlú ayé ni. My dear.
yóò kiri mọ́lẹ̀. Yóò kọrin wọlé ni. Màyà fọ́kọ̀ mi tó. Ọmọ ìyàwó ọkọ rẹ̀ ni. Màyà fọ́kọ̀ mi tó. Bàbá Kẹ́dé bá wọlé tọ̀ mí. Màyà fọ́kọ̀ mi tó. Akẹ́dé. Ìbá tuntun ayé wà wọlé ní gbogbo ìjà. Ọ̀dà ìgbọ́rọ̀ ń bẹ lálẹ́ yìí. Àní ọmọ ìwọ dáná. Akẹ́dé. Mo ti jọ fọ́ọ̀mù kalẹ̀. Ọ̀rọ̀ bí àbí. Bẹ́ẹ̀ni. Yà sọ ó yá kí ló ṣẹlẹ̀. Àwọn ìyàwó bọ̀ àwọn ọmọ bọ̀dá mi ta fẹ́ sìn. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ní December. Wọ́n ní wọ́n lọ́gbà hall 400,000. Yàrá mọ́. Wọ́n wá ní màálù mẹ́rin tí wọ́n lò wọ́n lọ rà. Yàrá mọ́. Mo tún ọjọ́ bá pé aṣọ ìyàwó àwọn mẹ́rẹ̀ẹ̀rin 80,000 wọ́n pè é. Wọ́n ní yẹn kéré. Tọ́lọ̀ wọ́n ní wọ́n àwọn 40,000. Mẹ́rẹ̀ẹ̀rin wọ́n lọ rà. Jẹ́ sọ ní tó ń sọ látẹ̀. Náà mo ti fẹ́ fọ́ọ̀mù kalẹ̀ o. Ayé fẹ́lẹ́ o. Má jẹ́ wọn pa mí o. Ṣé wọn àpá ọ lé? Sẹ́mi ti lọ bá mi. Wọn kọ sáàjẹ́ ilé lọ́dẹ ẹ̀hán ni. Subhanallah. Ẹ má jẹ́ káwọn èèyàn gbà lágbà yìí o. Ẹ fẹ́ràn wọn dáadáa. Ẹ fẹ́ràn wọn dáadáa. Ẹ sì yẹ wọ́n ní yé fi àdé má fẹ́ràn wọn. Wọ́n bá ti fẹ́ tábà mọ́nú ẹ bí rẹ̀ kú. Kótó kó jẹ́. Jẹ́. Balẹ̀. Bẹ́ẹ̀ bá ní kíní kan, o lè ní o lè bá pààyàn jọba o. Bẹ́ẹ̀ni. Orí ọba pààyàn kan nínú ìjọba Ìjọba bàbá yín nìsín. Orí. Yes. Bóri ọba pààyàn àgbàkọ̀ pààyàn. Eré ibú kan gbọdọ̀ pa yóò Ẹ tó yọ ọba pa àgbàkọ̀ sì pa. Ìyá máa ń pààyàn gbà mí. Òfò pààyàn. O lè lọ pa abáyé. Bẹ́ẹ̀ làbá. Gbogbo ọjọ́ tẹ̀mí lọ́ba pẹ̀lú ọjọ́ ìjọ pa mi. Àmín. Ọjà máa ti sàmì dáadáa. Wọ́n á jẹ́ mi yókù dáadáa. Àmín. Wọ́n jẹ́ mi yókù dáadáa. Àmín. Gbogbo ọtọ́ nǹkan ọmọ ojú oníkà nínú ọ̀pọ̀ mọ́gbà dáadáa. Bẹ́ẹ̀ ni náà ó pé gbà tí wọ́n tó mọ̀ wá. Àwọn ọmọ ọdún mélòó wá nìwọ náà? Bàbá yìí. Olúwa rẹ̀ lòkulò. Wọ́n gbó wá látọjú. Nísọ̀kalẹ̀ wá sí. Ẹ já lọ léjà rẹ̀. Tùsáàmì hu mọ̀kọ́ síra ha. Náà. Bàbá yìí máa ń fèrè jẹ tó bá kọ̀ lójúkú. Wọ́n lẹ́ ta mi lè kórè àlẹ́ àdè. Bàbá yóò kórè rẹ̀ nìkan ní. Káyì. Kò Kó ní mo hétì lágbájá. Wọ́n ní bàbá yóò sọ. Àyìnì tó bọ́lọ̀ ń dá òṣèlè hétì ẹ̀. Ẹ̀dá tó bọ́lọ̀ ń dá kí lọ́bọ̀ wà láàmú ká hétì ẹ̀. Òṣèlè hétì ẹ̀. Tí wọ́n à ń kọjá náírà rẹ̀. Àbíkọ́ Kí ló tó bó ní hétì? náírà rẹ̀. Tí wọ́n à ń kú. Kọ́ náírà rẹ̀. Wọ́n ètò hétì ẹ̀ wọ́n dá. Èmi kò yé mi ni. Yé mi. Tí wọn náà da tátà mọ́lẹ̀ díẹ̀. Kí ló wí ọkùnrin yìí? Kí ló wí? Gàdá. Ọ̀la. Tukhbiru al-athar. Ọ̀la ó sọ. An fayli yawmina. Gbogbo tá a bá fòrí tó a lè ṣe. Ọ̀la ó sọ. An fayli yawmina. Ẹni ọba ṣeré lónìí, ọ̀la ń bọ̀ wá fèsì. An fayli yawmina. Ẹni ọba sa ìdá lónìí tí ọba jáwọ́, ọ̀la ń bọ̀ wá fèsì. An fayli yawmina. Gbogbo ẹ̀yẹ bí gbogbo ẹ̀yẹ ara. Tẹ́ ẹ̀ bá ń wá àwọn ọmọ òkú ọ̀run tẹ́ ẹ̀ hàn lé mọ̀ tẹ́ ẹ̀ bá rí. Àwọn màlájì lóòdì o. Àwọn ni. Wọ́n lẹ́nu kan máa jọba wọn sáré. Tọ́. Wọ́n ní alábẹ́yìntì kan máa fọlọ́. Bẹ́ẹ̀ bá wá ọmọ òkú ọ̀run tẹ́ bá hàn lé mọ̀ àwọn ni. Àwọn ni wọ́n jòkó lẹ̀ yí o. Ọ̀sẹ̀ tó kìyà mọ́ wá kò sí. Kò sẹ́ni tí ọba wọn sáré mọ́ o. Ọ̀la ó sọ. Bẹ́ẹ̀. An fayli yawmina. Bẹ́ẹ̀ bá ṣe wá ọmọ òkú ọ̀run tẹ́ ẹ̀ sàánú tẹ̀ bá. Àwọn ni. Àwọn àbá aláàánú rè. Àwọn rèé o. Ẹ wá sànú ẹ̀ sànú ọ̀la ó sọ. An fayli yawmina. Níta bá sí lónìí ọ̀la ó wù. Wa tashrahu Nígbà. lil ajyali ma nahnu naf'alu. Wọ́n náà nù nàfà àlù níta bá sẹ́wọ̀n. Gbogbo àjíyálì gbogbo generation àwa yẹn wọ́n mọ̀ plus àbá wọ́n mọ̀ transfer àdìsí àwọn ọlọ́bẹ̀ yìí. Li'anna qatal insani Torí ọ̀la ọmọ nìyàn. yashkuru sa'yahu. Yóò dùgbẹ́ fáwọn kan. Bọ́ọ̀lù la bàbá yìí ti ń dùgbẹ́ fún lónìí. Yashkuru sa'yahu. Bàbá yìí bí ọmọ 48 ojú owó nù. Ọmọ 60. Ọwọ́ sì di kúbi kankan ló wọ́n. Alhamdulillah. Ẹ mọ̀ bọ́ọ̀lù àwọn fèsì fún bàbá. Yashkuru sa'yahu. Bílẹ̀ ilé rẹ̀ mọ̀ tí ó ti rí. Ó bí kọjá méjì àbí mẹ́ta. Wọ́n ti oṣù máa ń lé. Ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́ lára. Kò lè ní bọ́, ó sì nílẹ̀ méjì nínú àwẹ̀ láti máa lé. Li'anna qatal insani. Ọ̀dẹ̀ mi ní ta lù ọmọ lẹ́yìn sí. Ọmọ níye mọ́. Kò ní iye ìgbà bẹ́ẹ̀ bá bá yà. Táwa ti kọ́ máa lẹ́nu ọmọ ti bá wọn lù yá lù. Ẹ lùlùkulù. Yashkuru sa'yahu. Àfáà yìí Bàbá. bọ́ọ̀lù àti bọ́ọ̀lù àwọn ti dúpẹ́ báwọn kan lọ sí àgbákò báwọn kan. Fatuba. Gbogbo ẹni tẹ́nu bá ń kiri lé sí gbogbo ẹ̀yìn ìyá tẹ́nu máa rí báyìí lẹ́sẹ̀. Ébà. Bẹ́ẹ̀ bá lọ jánu mi bàjẹ́ ń lọ lọ́rọ̀ láì dá níbi ẹ̀gàn níbi tẹ̀pẹ̀lẹ̀kún. Níbi kéèyàn yọ ọlọ́ọ̀kan kẹ́ ti bá yẹ Ìfọ̀kọ́ kẹ́ dá ti fún yára yàn kí bí. ló máa bí yìí. Bẹ́ẹ̀ bá jáwọ́ bẹ́ẹ̀. Ẹ sunkún òní ẹ̀ tó sunkún òní. Níbi kéèyàn yọ ọlọ́ọ̀kan kẹ́ bá yẹ kẹ́ ti yára bí. Li'anna qatal insani Torí ọ̀lẹ́ ìyá. yashkuru sa'yahu. Àní yóò dúkẹ́ fáwọn kan. Fatuba. Báńkà ti
congratulations. Fatuba. Oríire. Fatuba. Oríire ayérayé. Liman fil yawmi la yatakazzalu. Fún gbogbo ẹni tí ó rojú ọba tiẹ̀ jẹ́ tọ́lá yìí tó tẹ̀yàn sí lónìí. Bẹ́ẹ̀ni. Kọ́lọ̀ ó lè bá da fún ọ. Ọlọ́run lè bá fèsì ire fún ọ. Abuké tọ́lọ́run kọjú rẹ̀ sí. Èyí tó náà kọ sọ́lọ́ wọn ọ̀dà Ẹ bá sí. ti gbé ẹ̀yìn tọkọ sọ́lọ́ sódà kẹ́yìn rẹ̀ Bàbá ẹni sọ́lọ́. ọ̀rọ̀ bá nu àyè fọ̀rọ̀ lọ. Ẹyẹ kẹfí sáwọn ọmọ ọlọ́mọ mọ́. Àfà yìí. Bàbá mi ń tẹ̀lé yìí. Láti ìrísẹ́ sílé epo. Bàbá yín tó fi ṣe wá sí. Ó ti tó wá Ó yẹ sí bàbá kan yín ní lọ ayé bàbá kò ní yìí. kìló tí ìgbà kọ́ kọ́ bí bàbá yín ṣe Kọ́ yìí. wá kọ́ bàbá yín ti lò ó tó fi yẹ báyìí. Àlífà Wọ́n dáhùn. ó gbìyànjú Ẹ ṣiṣẹ́ o. tó fi sùúrù kún sùúrù rẹ̀. Àlífà ẹ lè wá sùúrù sí o. Ẹ sì lè wá Kò sí ẹsẹ̀ bọ́lá fún wọn ti ẹsẹ̀ kírun yìí. fún yẹn tí ò ní lè kúta Kì í mọ́. sábà di pé fún yẹn lè dọ́gba o. Ìbẹ̀rù àbúrò rẹ̀ tọ́jú mọ́ wọn sọ. Ìbẹ̀ wọn ti sọ jù à. Ìbí ọ̀sán ni jù à. Omi ìlàhùn nù wọn. Bẹ́ẹ̀ túláṣì ẹ̀kọ́ ní Nàìjíríà ọba náà. Ẹ kì í ní kó tó yọ ọjọ́ yìí. Ìjọba sì yọ náà yọ wọ tọ́lẹ̀tì yóò kóhun lè tọ̀ ní. Yọ̀lọ̀ tiẹ̀ mọ́ ní Owó nílé yọ bọ́lá ọba mo wá dá sọ́kàwé. Àlífà Àlífà dá yín lóhùn. Àlífà lè wá ẹsẹ̀ fún ẹsẹ̀ o. má dábàá kan mọ́ o. Wọ́n pe wọn lẹ́sẹ̀ ní Gbogbo ọba wíwá táwọn ìyá yẹn. Wọ́n wá wọn o. Má dábàá kan mọ́ o. Gba nọ́mbà Gbogbo ọba kó pé táwọn wọn. ìyá rẹ̀. Má dábàá kan mọ́ o. Má dọ́bà kan Gbogbo mọ̀. ọba táwọn ìyá rẹ̀. Gbogbo wọn ni ọmọ béèrè àlàáfíà wọn. Wá jáde wáyà. Àlífà jáde wá. Jáde wá. Àlífà mọ́rí àbá. Àlífà jáde. Bẹ́ẹ̀ni Àlífà làbí Àlífà làbí ohun pákó. Mo fẹ́ sàdá fún bàbá rẹ̀ kọ́ lọ́wọ́ kẹ́. Tọ̀. Mo sì fẹ́ kí n gba 200,000 ní àyè. Yóò pé. Ẹ ta ló ṣe ha? Bí ẹ bá sọ láta ni tó fi ta ni kí lọ́kàn fún wa. Rárá ẹni ó ṣe ha ló ṣe ẹ ra sí díẹ̀ nísìn. Ok ọ̀ya. Àlífà tẹ bá ti ṣe tán Yàrá ṣeré ẹ̀ náà. tẹ bá ṣe tán Tẹ́ ṣe tán. kọ́ ṣáájú káwọn ọmọ ìyá rẹ̀ yọ Kẹ́ tẹ̀lé. tẹ̀léra yín kẹ́ pọ̀. Àtọ́gbẹ́rẹ́ àtọ́gbẹ́rẹ́ Ee, ẹ wọ yàrá bàbá yín lọ. Tọ̀. Gbogbo aṣọ tí bàbá yín lò láyé. Gbogbo fìlà àti bàtà. Ẹ kó jáde. Kálukọ́ wa ka iye tiẹ̀ tọ́ra fún bàbá. Ee, ẹ̀san dé. Ẹ̀san dé o. Káyé bàtà tọ́ra fún bàbá rẹ̀. Káyé fìlà tó ra fún bàbá rẹ̀. Kò rí sílẹ̀ lómi wí fún bàbá ẹ̀ tẹ́ kú. Tó tó ṣe ha nẹ́nu. Àṣàṣà fáwọn aláàjì gbé Bàbá tó wọn. wọ ara bàtà fún Ee, lọ́wọ́ àṣẹ ha. àṣírí rẹ̀ túbọ̀. Ọ̀rọ̀ bà á. Káì. Wọ́n fi náà gbé e. Ọ̀ṣọ́ tẹ̀ bá kan. Ee, bàbá wa kú táwọn náà rí àrò. Wẹ̀. Bẹ́ẹ̀ bá tó bẹ̀ kọ́kọ́ kejì ọdẹ tàbí tẹ́lẹ̀. Ọ̀ya. Filẹ̀ filẹ̀ Lọ́jà. ìyá yín lẹ́jọ́. Kọ́kọ́ bẹ jà rẹ̀. Ilé oṣù. Àlífà inú 200,000 yìí lórí bẹ́ẹ̀. Ọ̀hún ẹ̀kọ́ sọ náà ni Àlífà bí mo Ilé lórí bẹ́ẹ̀ eré àgbà. nínú 200. Àwọn èèyàn wá wojú Àlífà pé kí ló fẹ́ wí. Ara dáadáa náà ni Ó wọ́n wí. wà ńlẹ̀ Ní lọ́rí bẹ́ẹ̀. ta ló sọ pé kò pọ̀. Ọ̀pọ̀ Àlífà fẹ́ jáde sí bí i. ẹgbẹ́. Kó bẹ́ẹ̀ náà. Lógo sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́. Ó ti lọ ìdánwò. 10,000. Nínú 200. Kò ní Kò tẹ́lẹ̀. pé Kò pé aṣáárá náà. 5 nìyẹn Ẹ̀ka náà. ẹ̀ka ẹ̀ka. Ẹ́ 5 nìyẹn. 5 kọ́ Èlé wa ni ojú 5 lọ. ẹ̀ka. Ìjọba sílẹ̀ láti ẹ̀dá kàdí ẹ̀ka. 6 ni. Okùn mẹ́rin. Ọkùn mẹ́rin. Wá bẹ́ẹ̀ sí. Wá mẹ́rin yòókù. Òkú ní mo gà ní ẹ̀. Ìṣe àwa bẹ́ẹ̀ sí yarí. Ta ló ṣe ha bẹ́ẹ̀ o? Ẹni ọmọ ń bọ̀ lọ́mọ bímọ tátẹ̀ bá rí kábí ìdígé kan. Ta ni náwó ta ni ṣe ha? Owó tó ní mo gà ní rẹ̀. À ń ṣe wá sí ní sí ọ̀yàn rí òkè. Ọwọ́ kan lówó ṣe ha. Báyé ti rí nù. Nínú 200,000. A rí 10,000. Ó kéèlò. Okùn wa 190. máa kó Kó lọ́wọ́. lọ́wọ́. Àlífà máa kó lọ́wọ́. Ká tó ní 10,000. Pẹ̀lú lọ́wọ́. Ẹ̀tọ́ Sọ̀rọ̀ lẹ́nu. tó wà rẹ̀. Àbáyé sì ní. Ẹni tó wà useful. Ẹni tó wà useful. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ bá wúlò. Ìlú náà bá fi dùn. Kí ló dé nípa tó lè jẹ́ kẹ́lẹ́ bí tẹ̀lé bá? Ẹ́ kàsí bẹ́ẹ̀ ni wọ́n yẹ. Wọ́n mú. Ẹ́ Ismail. Ẹni ọlọ́run pa ni Ismail. Wọ́n bí bú fáwọn Mélòó ọlọ́run. ni wọ́n ní mo ti kó kalẹ̀? Mélòó ni ẹ̀? Ta ló kó wá nísìn? 5,000. Èló ń jẹ́? 5,000 naira. Máa kó lè 5,000 Ismail. Fàkìlíà. 5. Kí ló kó wá? Kí wọ́n làgbà lóbe? Ṣé wọ́n làgbà lóbe? Wọ́n kọ́ lọ́wọ́ kó 5,000. Lọ́wọ́ 5,000. Ẹ̀yin lẹ́pàá ó jù lẹ́yìn gbogbo ọba. Ẹ kọ̀wé. Bẹ́ẹ̀ni, Kọ̀wé ni. àwọn obìnrin náà Kọ̀wé wọ́n ní máa pa owó pẹrẹrẹ. lórí. Wọ́n kọ̀wé ní pẹrẹrẹ. Ẹlẹ́yàdá. Ẹlẹ́yà. Agbọ́n bàbá ni. Má bọ̀ wá. Ẹ má bọ̀ ẹ má bọ̀. Ẹ fún láyè. Yóò ló gbé 5,000. ní ẹ̀sìn ṣẹlẹ̀. Ìyá. Kó kọ́ bá yọ kó kọ́ bá yọ. Kó tó bá rí wá tẹ̀. Kì í jókòó yìí. Owó ní ìtùtù àwọn ọ̀dọ́. Bàbá ẹ̀ mo ti fi kankun fún ọ. Bàbá Náà ọbẹ̀ mójútó. ló ń tiẹ̀. Tani. Ìwọ. Ìdílé tiẹ̀ bá ọ. Ọya ìjìnà. Kọ́ra tí o tún ti tàwọn ikú. Bẹ́ẹ̀ni. Jìdíà. Ẹgbẹ́ kọ́ pẹ̀lẹ́. Kótó sẹ́mi náà kò tún máa lówó ni. Tiẹ̀ dà. Ó yá jọ. Tani tiẹ̀ dà jàdé kiri.
Nàbàyí. Mú ìdí náà gbọ́dọ̀ náwó kékeré tẹ́lẹ̀ ń mọ̀. 2000. Wọ́n ta ni. Àti wọ́n ti lásán 2000 ló wá ní gbogbo. Nàìjíríà. Wọ́n náà fi sí wa. Sọ pé. Wọ́n ta ni. Ta ló ń bẹ tuntun wá dé? Wọ́n ta ló bá wí. Ìyá yọ ọyọ kù. Wọ́n yà kó síbẹ̀. Wọ́n kà wọ́n kan lẹ́yìn yá yìí. Àwọn tí ó ti lọ pa bọ́ àbáyé o. À ń bọ̀ ẹ sàkóso Ṣé sọ̀rọ̀. fọ́ọ̀ ní gbẹ̀yà báyìí? Ilé ọgbà ní Lájẹ́ kọ́ gbà. ìkọgbà. Láti ẹ̀dá. Dákun ọkùnrin. Wọ́n ti gbẹ̀yà bọ́ pé ìgbà yẹn. Tani. Ó ní. Ṣé torí ẹ̀ ló fi wá? Torí ẹ̀ ló fi wá. Àdúgbò rẹ̀. Ọwọ́ á lọ rí àmọ́ kó o dé. Bàbá yìí ló tọ́ sí iye fún ẹgbẹ́ ọwọ́ lọ́dún. Ọ̀dà sọ̀pọ̀tì rẹ̀. Ọ̀yà sọ̀pọ̀tì rẹ̀. Èlò. Sọ pé jẹ́ bìsí náà tètè. Ìsìnkú ọlọ́run rẹ̀ fa. Ẹ̀yà bu amú ìlú ni wọ́n ti free báwò. Ẹgbàá sí báyìí. Àwọn ta lè ń bá wí. Iye tiẹ̀ dà. Èmi sọ̀pọ̀tì bìsí náà tètè. Èyí gbọ́ àtàlù. Àwọn ta lè ń bá wí. 1,000 ló fẹ́lẹ̀ Ẹ alẹ́. Kò ní 1,000 tiẹ̀ dà. Wọ́n náà gbádùn bàbá mi. Wọ́n ti support ilé ìwé náà ti pé 2,000. Àyíbàbà. Tààtò ni. Ẹ tí ọba ti gbé 2,000 ẹ yá ṣe síra wọn láàrin ara yín o. Ọwọ́ èyí ló lọ kí ló ń ṣe ẹ́? Ẹja ló ń bá. Olùkọ́ tara yá yìí dé. Olùkọ́ tara yá Sí sí. èsì pọ́fẹ́ yàwó wa. Ọjà wù. Ó kú jáde jáde. Wọ́n yàwó wa o. Èyí tó kú sí àyíkọ́. Súnmọ́ yìí. Káwọ́ sókè. Káwọ́ sókè. Iṣẹ́ kí ni kọ́? Àwọn sẹ́ni ìṣèjọba ọ̀gá wọn ló ní ìṣèjọba. Wọ́n rí yàrá jòwó. Àfa. Àfa ìdílé. Ìwà lìwà. Ètí ń kọ́ sí lọ́wọ́. Obìnrin àgbàdà. Nígbà tí ibẹ̀ nálà ìyàwó nálà ti yàwó. Ìyàwó náírà ni. Serious style. Náírà pàkó. Náírà. Ìyá ọkọ rẹ̀ ni o. Ìyá ló. Ọba náà gbọ́dọ̀ kàfà. Tí ọba fọ òkú mi. Ọkọ ìwà. Ọkọ ìyálà yà wílò. Àwọn fún wa 2,000. Gbogbo sọpákó. Gbogbo àwọn obìnrin. Now, Ẹ ní sunkún pẹ̀lú ìgbọ̀nà. amen. Àwọn náírà pàkó. Tatuni. Àwọn tí ètí lọ́kọ̀. Sẹ́wọ̀n fìlà. Ọ̀n sábà máa ń kí Ṣé òfin náà? Kí ló ń ṣe? Láàárọ̀ kò 2,000. Tàbí ẹ̀ sọ̀pọ̀tì. Àpò kan. Ilé ni. Ìdí ayé ni. Ó ti máa lọ́wọ́ rẹ̀ ni. Yóò rárá mo ti support. O nìkan náà lè sọpọ́tì, wọ́n lè sọpọ́tì, àbá sọpọ́tì ìjà ni. 400. Àbá ọ̀ya àwọn ilé ìgbà Tatuni. kì í lọ́kọ̀ bọ́lọ̀ lọ́kọ̀ bọ́lọ́mọ yà yìí sí. Ó ti arọ́ mọ́. Ìyàwó bàdìdà Ìyàwó bàjẹ́. ọ̀ya sìkíá wàtà kí ló sì ní lọ́kọ̀. Wọ́n lọ́kọ̀ wọ́n tó ti dalé bọ̀ lọ́tí lọ́kọ̀. Amina mo ti yà fà bàbá wà gbọ́ wọlé lọ́wọ́ tẹ́wọ̀ ní méjì. Tẹ́wọ̀ rẹ̀ méjèèjì ya. Bí àná gbọ́ wọlé lọ́bẹ̀ gbọ́ wọlé. Ẹ̀yọ́ mọ́ ẹgbà àlíbà ní bàbá àlíbà làbí bá kó ẹgbà ń bàbá bọ́bá ṣe káyì ẹgbà káyì ẹ̀ ní àlẹ́ mọ̀ ẹ̀ ní kò sí wàhálà ọlọ́run ní kò yín sí dààmú Àmín. ẹ̀yin bàbá yín ò ní bàjẹ́.